Àṣàkẹ́ ọlá ibo ló dà tí gèlè rẹ̀ wá ga báyìí. Para ogún ni mo gbọ́ ni mo yà lágbẹ̀dẹ, parapara òjò ni mo gbọ́ ni mo yà níbùsọ̀. Mo gbọ́ pọ́bà ń sọdún ni mo fẹ́ lọ rèé dé gbàgede ọba níbi wọ́n gbé sọ́wọ́ àrókùsù. Níbi wọ́n gbé sọ́wọ́ òjèṣèré mo fẹ́ lọ rèé bọ́bà dá sọdún. Ọba wo nu àti pé ọdún wo gan-an lọ́ba ń ṣe torí ìrọ̀kẹ̀kẹ̀ rẹ̀ pọ̀. Ẹlẹ́jù gbọ́nlá o, igbonla kingdom Oba Abdulfatahi Olabode. Fiwajoye àkọ́kọ́ oníṣọjọ́ bí òun ni mo fẹ́ lọ rèé kí. Bàbá Fátúlá ọmọ akọ́lé owó sùn lógo ìrẹ̀jọ̀ kọ̀ mí ọmọ àtàdàbọ̀ dire gbọ́nlá. Ọkùnrin kàǹkà bí ìlérò, àrímọ́lẹ̀ lọ àkótágìrì kókó bírin. Ọkùnrin wọ̀ bí àlàpà ọmọ níní ọlọ́wọ́. Ẹ̀jọ̀ kọ̀ mí wọlé gbàngàn rèé yaṣọ. Mo pèrè orí adé mo fi dà lálẹ́ gàràrà gàràrà gàràrà. Ajímọ́pọ̀ ń gbé omi bí ewé níní. Òní gangan làyájọ́ ọjọ́ bí ọba nínú rẹ̀. Fiwajoye àkọ́kọ́ o. Onímọ̀ tán fi máa ráyò ó kù igba ọdún ọdún kan ni ó sì mọ̀ jẹ́. Ẹ bá ń ṣe kábíyèsí fọ́ba ìlú àwa. Kábíyèsí o. Ọba mo wá kí o, ọba mo wá kí. Ọba mo wá kí o, ọba mo wá kí. Orí adé mo pàkún mọ́ o, ọba mo wá kí. Ọba mo wá kí o, ọba mo wá kí. Ọba mo wá kí o, ọba mo wá kí. Orí adé mo pàkún mọ́ o, ọba mo wá kí. Orí adé o. Kábíyèsí oyè arẹ́dọ̀. Mo súnmọ́ bá níwọ̀n ebè kan, mo jìnnà sọ́ba níwọ̀n ebè mẹ́fà. Àṣàkẹ́ ọlá èmi onírọ́bà fi kàkà kí n rọ́bà fi máa ya gbàrò ẹ̀ṣọ́ ọba mú sínsìnsìn. Mo kúnlẹ̀ mo pàkún mọ́ mo ra rúbúrúbú fórí adé o. Ẹlẹ́jù gbọ́nlá o. Bàmí Olabode Abdulfatahi Jimoh Atanda ọ̀gẹ́. Ẹlẹ́jù oyè ọmọ àfijọ́ èrèkó. Ẹ̀kọ́ ọdún òní. Ẹ̀sìnkú ìyèdùn mo bá yín dá sọ́dún. Àtàndá o. Ọlọ́dún ní kadún ẹ̀ sí pé bọ́dún bá ti dé. Ìran yín kà tiẹ̀ nínú àǹfọ̀rá. Ìran ògógó kà tiẹ̀ látàn. Ìran àfìrìmọ̀jó kà tiẹ̀ ní òwò jàre. Bàbá Fátúlá kan ní bàbá kẹ́pẹ́. Bàbá kà tiẹ̀ láàrin wa ó sì pé pérépéré ẹ̀kọ́ ọdún. Orí adé gbéra nílẹ̀ ọdìdé. Pírí lẹ̀yẹ ológójì. Ayé erókùnrùn ẹyẹ lórí ìtẹ́. Ibi barapá làábẹ́tù nínú oko. Ibi gìlàgìlà ńlá abẹ́kùn. Bàbá gbéra nílẹ̀ ọdìdé ara òní ní ìyìn láéláé. Ìyá ọba tó mo lé mi ò fojú dọ̀ba. Ọba tó mo lé mi ò fojú dọ̀ba. Ẹ kú ọdún lónìí, ẹ sì kú ìyèdún ọdún ayọ̀ lẹ́sìn mọ̀ ṣe. Ìwọ yìí sọ bá wù mí, ọba ni bàbá tó bí ọlọ́mọ. Ọba ni ọ́ Àtàndá ọ̀gẹ́. Wọ́n mọ̀ pé ọ́ nígbà gbogbo. Àṣeǹṣe túnṣe ọdún ayọ̀ lọ́sìn mọ̀ ṣe. Alihamdulilayi adúpẹ́ ọdún fọ́ba. Adúpẹ́
ọ̀bùn ní òrẹ̀rù àfijú wọlé nílé bàbá tó bí ọlọ́mọ kọ̀ mí ọ̀gẹ́. májábàrò ọmọ arójò déyàwó ládé àtẹ́wọ́ ni mo bá là mo bá kíní ọ̀hún lọ́wọ́ mọ̀mọ́ mi ni. Fiwajoye àkọ́kọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ mọ́ gbóhùn ẹnu mi. Aṣíwájú Oyèbánjí ló rán mi wá bí ó ní kí ọ bí ológun kẹ̀kẹ́ o. ọmọ ẹlẹ́jù ó ní kí ọ bí ọlọ́gbọ́n bàbàjà mọ́ gbàdúdú ẹnu mi. Àṣàkẹ́ ọ̀la o mo nílé ìyálàgbà ilé bàbá làkùsùn ẹni. Ìlọrọ̀gbọ́n mo gboyè mo rọ́ láwọn àṣà bí ọ̀kan tó dára rẹ̀ níjọ́sí gbogbo bí ọba wa ilẹ̀ ẹ̀rẹ́ ni. ọmọ alára ọmọ ajérò ọmọ ọ̀rọ̀gún lé láwọn ọmọ ògbóyè kọ́lá ọmọ akógun akoto. ìlàládé wa àwọn òkòwò ra èdè rí. ọmọ alára ọmọ ajérò ọmọ ògbóyè kọ́lá ọ̀rọ̀gún ti pẹ́ lóyè ó dàjẹ́ agbolo ajé pẹ́ lórí ọba ó dà súwọ́. ọ̀rọ̀gún ọmọ sẹ́kùn alára bàbá ńsọ àṣàbí ọ̀kan ṣe bí wọ́n ní kì í lọ́wọ́lọ́wọ́. ìlú ẹ̀rú ò gbọ́dọ̀ wọ bẹ́ẹ̀ ìwọ̀fà ò gbọ́dọ̀ sùn ìwọ̀fà ó sùn láàárọ̀ títí alẹ́ balẹ̀. kàbíyèsí o adé orí ajíyá mi náà mo rọ́ láyọ̀ ẹgbàmọ́lì sàbí ọmọ gbòǹgbò àkàlà. Àṣàkẹ́ ọmọ àjọgbẹ̀rú májògbẹ̀ ẹ̀kọ́ ẹrú nísìnyí ẹ̀kọ́ kì í síyàn nílé yín. ọkọ̀ alájà ọlátọ̀ abídẹ́mí àbíkẹ́ ìkírun àgùnbẹ́ onílẹ̀ òbí ọmọ ṣújì náà tán mo mú bọ̀pọ̀ àdùkẹ́ ọmọ onígbòkọ̀lá ọmọ onílé àtàrẹ́. Dr. Fatimatu Nkọ́ṣẹ́ ń bẹ̀ lálàáfíà ara àríkẹ́ ọ̀gẹ́ o. aya bàbá níṣe Oǹdó àjàjà ẹlẹ́yin oníjàjà mọ́ ọmọ àwòrán túnrin rọ. bàmí o bàbá àkànbí ọ̀gẹ́ àkànní ọ̀gẹ́ ọmọọba níṣe àwẹ̀dá kọ̀wé ò tí ì rí. àkànjí ọ̀gẹ́ sẹ́nu ń gbéyan gan. àkànjí ọ̀gẹ́ olókì bàbá mi orí adé sára délé kókókó. ìfẹ́ tó so yín pọ̀ ọlọ́run wá ní jọjà ẹni rẹ̀lẹ̀ ẹ̀ sì mọ̀gá ni. ọlọ́jọ́ bí òní aláṣẹ èkejì òrìṣà ikú bàbá yèyé àfíìsọ̀ kúmọ̀láwù ọlọ́run ó fi sọ rẹ̀ sọ yín ẹ̀ níbọ̀sọ̀ wáyé ẹ̀ ní sílẹ̀ tẹ ara yóò lè kókó. àtọ́làlá húnmùrákùn ìláyà alára bí ajẹ́mi ogun ẹ̀ nífẹ̀lẹ́ ìtàsẹ́mọ́ bàbá kárí yín pẹ́pẹ́pẹ́. àkàlàmàgbò yìí pọ̀dún jẹ́ bá mi ẹ̀ nífẹ̀lẹ́ ìtàsẹ́mọ́ kẹ́tún ṣe tẹ̀mí nínú owó nínú ọlá taikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. omi èé wọ́n pẹ̀rẹ̀ gún ẹ̀ nílé kìsà kan aṣọ gidi ẹ̀ ní fọlá pìtàn nílé ayé. àrùn tí ṣe gbajúmọ̀ ọmọlé ọlọ́run ò ní jó ṣe yín. àgbówọ̀ ń tọ́ka àdàgbà wúmọ̀ nítòsí àgbọ̀fọ̀wọ́ pawú ní tiyín àdàgbà fèrè ìjòbí àdé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba yóò jókòó pẹ́pẹ́pẹ́pẹ́. àpèrè onídìbí wàhálà fún yín ọkàn yín àbálẹ̀ ara yín á lè kókókókókó. ẹ lè mọ ṣé ìpẹ́ yín ó sì mọ́ká ẹ mọ̀ bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu abẹ níbẹ̀ rí olú àtẹ́lẹsẹ̀ abẹ́nàwó ẹ̀ ní kánjúkú láyé. bàbá kẹ́ẹ̀pẹ́ o ẹ kú ọdún lónìí ẹ sì kú àṣẹ ẹ. happy birthday to you. kò dédé wáyé kó wáyé lásán. àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí mo mọ rírì ọba náà rán mi wá bọ́ bá dá sọ́dún. Aṣíwájú Babátúndé Oyèbánjí ọmọ ẹlẹ́jù Ugbóńlá Kingdom ọmọlé ẹlẹ́mọ̀ṣọ́ ìsàlẹ̀ asánlú ló ní ìwà mọ́ dábìrà níwájú ọba. ẹnjìnìà Tajudeen Adékẹ́yẹ ọmọ ẹlẹ́jù Ugbóńlá gan ò gbẹ̀yìn. wọ́n ní nǹkan bàbí ológun kẹ̀kẹ́ o wọ́n ní ràyìn jàjà bí ọlọ́gbọ̀n ọba àbàjá. ájì àti Rashida Adéníkẹ́ Rájí àmọ́tótó àmọ́lẹ́wà bí
rẹ̀